lè fọwọ́ sọ̀yà o. Yorùbá ló láṣà o, ẹ jẹ́ ká jọ gbé lárugẹ. Ọmọlúwàbí ni wá, mo lè fọwọ́ sọ̀yà o. Alákàndá mi mà dé, alákàndá mi wọ̀lú wá, alákàndá ọ̀rọ̀ mo dóde o, alákàndá mi mà dé. Dádì mọ̀mí brọ́dá sísá máa bọ̀ o, bóyá kájọ gbádùn àkàndá o. Alákàndá mi mà dé, alákàndá mi wọ̀lú wá, alákàndá ọ̀rọ̀ mo dóde o, alákàndá mi mà dé. Dádì mọ̀mí brọ́dá sísá máa bọ̀ o, bóyá kájọ gbádùn àkàndá o. Alákàndá mo mà dé, alákàndá mo wọ̀lú wá, alákàndá ọ̀rọ̀ mo dóde o, alákàndá mo mà dé. Ẹ̀yin dàdí ẹ̀yin mọ̀mí máa bọ̀ o, àlóyá kájọ gbádùn àkàndá o. Bọ́ bá ń tóbi ọjọ́ méjì mẹ́ta tá a ti rẹni tàbí gbọ́ra ẹni ẹkú àti náà làákìrá ẹni. Alákàndá mi mà dé. Mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé lápá bíi. Àkàndá ọ̀rọ̀ Awikonko náà ló kọ mi, àjọwọ́ ọ̀rọ̀ Awikonko asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. Bọ́lọ́rọ̀ bá gbọ́ kò sí ti baba ńlá baba ọlọ́rọ̀ ó ṣe. Alákàndá ọ̀rọ̀ mo dóde o, alákàndá mi mà dé. Bá a ti ń ṣe lórí Facebook náà la wà lórí Instagram lẹ́ẹ̀kan ṣoṣo. Dádì mọ̀mí brọ́dá. Wọ́n ní mànú yìí láìkí wàhálà díẹ̀ èmi náà kọ́. Sísá máa bọ̀ o, ó yá kájọ gbádùn àkàndá o. Well, ẹ má jẹ́ kí n gba àkókò yín, kò ní dáa láti gba àkókò ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ n sí pápápá. Ó ti tó bí ọjọ́ méjì mẹ́ta tá a ti láǹfààní àti gbọ́ra wa. Àṣà ò pé lóko bẹ́ẹ̀ rí, bí ò nídìí obìnrin kì í jẹ́ kúmólú. That is oríṣiríṣi nǹkan òun náà ní í ṣẹlẹ̀. Òjòjò á máa ṣògùn láwọn àkókò kan tára ògùn ò ní le. Èmi á máa fẹ́ ti ṣe àìlera fún ara. Ọ̀rọ̀ tí mo bá wá, number one, ẹ mọ̀ wípé tí ọba ní nǹkan kan pàtó tí mo fẹ́ bẹ́yìn èèyàn sọ, mi ò kí ń sábà fẹ́ wá sórí ẹ̀rọ ayélujára, kí nǹkan dédé wá sórí social media kákan dédé máa sọ̀rọ̀, no, kò rí bẹ́ẹ̀. Mo sọ̀rọ̀ kan ní bí ọ̀sẹ̀ tó lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan ń bú mi lórí, àwọn èèyàn kan sọ pé kò yẹ kí n sọ síta bẹ́ẹ̀. Mo dẹ̀ sọ statement kan wípé truly I am a philosopher, whether you take it or you leave it, whether you believe it or not. Ẹnìkan wá release article kan lánàá, ló mú mi láti fẹ́ sọ̀rọ̀ díẹ̀, ló mú mi láti fẹ́ wọnú ìtàn díẹ̀, tí mo fi pe àkọlé ọ̀rọ̀ mi tòní ní Yoruba Nation Agitators
self damage self suicide ló yẹ kí n pè o ṣùgbọ́n torí language yẹn kò bá fẹ́fẹ́ mu kennedy tá a fi pè ní self damage tàbí tá a fi lè pè ní self sui bó tiẹ̀ jẹ́ pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ìròyìn ń gbòde kan páwọn èèyàn ń gbẹ̀mí ara wọn pàápàá jùlọ àwọn ọ̀dọ́ irú tọmọbìnrin yẹn tán lọ sọ̀kalẹ̀ nínú cab tọ́dẹ̀ fún rẹ̀ bọ́ sínú ọ̀sà oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn ń gbà láti gbẹ̀mí ara wọn these days ẹ máa bèèrè lọ wọn pé kí ló fà á kí ni tí wọ́n ń lé kí ni tí wọ́n ń wá káàkiri kí ni wọ́n sọ kí ló bọ́ sọnù lọ́wọ́ wọn. ó yẹ ká sọ̀rọ̀ nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹ̀ ṣùgbọ́n mi ò fẹ́ jẹ́ kí ètò yìí ó gùn jù mi ò dẹ̀ fẹ́ distractions lórí tọ́pìkì tí mo mú wá because ó máa wúlò fún mi yóò wúlò fún ọ yóò wúlò fún gbogbo wa lórí ọ̀rọ̀ Yorùbá nation lórí ipò torílẹ̀-èdè Yorùbá wà báyìí kí ló pa Yorùbá nation agitation tí mo fi ní ó ti wà self damaged ò ní pé àwa tá a jẹ́ agitators nílé àwa la pa Kennedy ò ní pé a gbé gbogbo àwọn nǹkan yìí sọ́rùn àwọn tí wọ́n agitate lókè òkun àwọn tí wọ́n agitate lókè òkun wọn ò mọ tí ń ṣẹlẹ̀ nílé ESA nìkan ni wọ́n ń gbọ́ wọ́n sọ báyìí wọ́n ní báyìí wọ́n pé báyìí ń làwọn àtìlé lórí kì í ṣe reality tí ń ṣẹlẹ̀ gangan àwa tá a wá láǹfààní sí reality tí ń ṣẹlẹ̀ gangan tí ń ṣẹlẹ̀ lójú wa tí ń ṣẹlẹ̀ létí wa táwọn èèyàn tó súnmọ́ wa wà ń bẹ̀ ká tó sọ àwọn ó ti sọ wọ́n wàá sọ lásọ̀bàjẹ́ bọ́n bá ti wá sọ lásọ̀bàjẹ́ ọ̀ wá nílò oore ọ̀fẹ́ láti sọ̀rọ̀ ń pa ẹ̀ yóò dàbí ẹni pé òun àtáàkì wọn meanwhile àwọn tí ń gbọ́ wọn wọ́n jẹ́ kà mi ò ní láǹfààní láti ka átíkù yẹn màá kàn reflect lórí àwọn statement kọ̀ọ̀kan nínú ẹ̀ nǹkan tí n bá ní kí n ka átíkù yẹn ti gùn jù yes ẹni tọkọ òun náà ni orúkọ rẹ̀ àwọn jẹ́ Lásìsì Ọlágúnjú ó ti jáde nínú Tribune lánàá ó dàbí ẹni pé ẹni yẹn máa ń kọ átíkù nínú Tribune that is àná Monday ọjọ́ 14 so ó pè é ní Monday Lines Yoruba Nation Agitators by Lásìsì Ọlágúnjú published in the Nigeria Tribune on Monday 14, 2022. Ó yẹ kí n ka díẹ̀ fún yín torí àǹfààní àwọn tí ò láǹfààní láti bá wa tí wọn ò tí ì rí. Now Mr. Lásìsì Ọlágúnjú ẹ má bínú pé mo ka átíkù yín o kó lè bá a ní wúlò tẹ́ fẹ́ kó wúlò fáwọn èèyàn. Only we had an unusual vice chancellor in Ife in the mid of late 1980s. His name is Wande Abimbola. Gbogbo alamọ bàbá wa Wande Abimbola, professor of Yoruba religion, language and literature. He loved his students and his students loved him. One day, he won a sea of protesting students about the real Nigeria and its way. My children, don't let us play into the hands of our enemies. Exactly ohun tí mo sọ lọ́sẹ̀ tó lọ. Báwo làwa náà ṣe ní play into the hands of our enemy? We have done that already. Ojoojúmọ́ la ń kí ọ̀bẹ sí Yorùbá Nation Agitation lọ́rùn tá à ń du ọrùn rẹ̀ ò tí ì wá já tán. Àwa ń fẹ́ make sure pé ọrùn rẹ̀ já tán pẹ̀lú àwọn ìṣesí wa. Ohun tí mo sọ̀rọ̀ lé tí máàlù yìí sọ̀rọ̀ lé
tí mo tún wá fẹ́ reflect lé òun náà ni àwọn tí wọ́n ní àwọn agitate tí wọ́n lọ́n attack military base wọ́n ń gba nǹkan ìjà olóró lọ́wọ́ wọn bóyá létà wọ́n dá padà àkọ́kọ́ wọn ò láǹfààní àti mọ nǹkan tó ṣẹlẹ̀ nílùú Kiri lọ́dún bíi méjì sẹ́yìn níkiri níbi táwọn èèyàn kan ti gbàbọ́n lọ́wọ́ sọ́jà ńgbà táwọn sọ́jà padà wá ó níye ẹ̀mí tó sùn sí à ń agitate fún Yorùbá nation nítòótọ́ ẹ̀tọ́ wa ní fún self determination èèyàn máa ń ní èrò tó dáa ṣùgbọ́n tí àgbékalẹ̀ rẹ̀ máa ń wrong lọ́pọ̀lọpọ̀ gbà Kennedy tá a fi ń fẹ́ Yorùbá nation ó wà glaring everybody lọ́mọ ìrẹ́jẹ nífẹ̀gbẹ́ wọ́n ń fẹ́ràn jẹ kó wa wọ́n ń fipá bá àwọn obìnrin wa lò pọ̀ wọ́n ń ṣe kó oró pa wá wọ́n ń jí wá gbé gba ransom. Now sáwá fẹ́ sọ pé kò ní ẹ̀tọ́ láti béèrè forílẹ̀-èdè wa alẹ́ tọ́ ọ̀nà tá a kàn gbégbà lọ́gbọ́dọ̀ jẹ́ ọ̀nà ẹ̀tọ́ bákan náà àwọn ọ̀jọ̀gbọ́n ní two wrong can never make a right ẹlẹ́nìkan ò ṣe dáadáa ẹ̀yin náà dẹ̀ tún ṣe dáadáa àwa tó yeye àwa tá a wẹjú díẹ̀ àwa nípayà kíní ò gbọ́dọ̀ dàbí tàwọn ẹ̀yà Ìgbò do you know the irony àwọn ẹ̀yà Ìgbò ọ̀hún tí àwọn kọ̀ọ̀kan láàrin wa ń gbìyànjú láti support blindly àwọn ni wọ́n ti wá ń kọlu olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ni wọ́n ti ń kọlu Professor Banji Akíntóyè ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn ìyẹn kọ́ ló gbé mi wálé ní now according to Mr. Ọlágúnjú only my children don't let us play into the hands of our enemies. Who are the enemies? àwọn èèyàn bẹ̀rẹ̀ sí pariwo wọ́n béèrè lọ́wọ́ vice chancellor baba Wande Abimbola baba ni you know them we all know them they are in Dodan barracks they don't like us now àwọn èèyàn yìí ò sí ní Dodan barrack mọ́ àwọn ọ̀tá wa ò sí ní Dodan barrack mọ́ ìlú Àbújá wọn kalẹ̀ sí ọ̀tá wa níjọba orílẹ̀-èdè ọ̀tá wa ní DSS ọ̀tá wa ní Attorney General of the Nation Abubakar Malami ọ̀tá wa làwọn aṣòfin orílẹ̀-èdè yìí ọ̀tá wa ní gbogbo àwọn èèyàn tí ń bẹ níjọba because àwọn lọ́mẹ̀tọ́ tí wọn ò ṣẹ̀tọ́ àwọn lọ́mẹ̀tò tí wọn ò ṣètò ọ̀tá wa ni wọ́n. báwo la ṣe wá ní play into their hands because àwọn tó jẹ́ ọ̀tá wa yìí ni wọ́n lágbára jù àwa lọ handicap ni wa we are powerless they are powerful they can do and undo wọ́n lè arrest wa wọ́n lè jù wá sẹ́wọ̀n wọ́n lè sọ pé kán lọ pa olódì wa anything ni wọ́n lè ṣe tí ọ̀dẹ̀ sẹ́ni tí ó bí wọ́n léèrè tàbí tí ó pè wọ́n lẹ́jọ́. now àwọn kan ti wá ń ṣeré sí bèbè ibi tí wọ́n ti láǹfààní láti lo agbára wọn to the fullest. báwo nìyẹn ṣe ń wáyé now ẹ jẹ́ kí n dọ́gbọ́n kakínní yẹn síwájú díẹ̀ sí i. so Mr. Olagunju wa ní I was in that crowd and like almost everyone there we got the message and each of us quietly spoke to our big and small intestine abá tàrótọ̀dọ̀fin kún wa sọ̀rọ̀ because we were a thinking crowd not a mob. The cause of that protest was ordered and its scope was limited to the campus.
The initial plan was to hit the highway and shut down the university town. God bless the soul of Yinka Odumakin. He was the student union public relations officer. God bless the soul of Barrister Niyi Adewumi. He was the speaker of our parliament. Yemi Adegbite was student union president. He's a big man somewhere in Canada now. This gentleman and others in the Union Central Executive Council (CEC) gave us responsible leadership. They were selfless and effectively in charge. They knew that the cause they led was just but they also knew that what the vice chancellor said was the truth. Nigeria from expected and unexpected quarters kills. That was my ariwo láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tá a ti bẹ̀rẹ̀ agitation yìí. Ẹ má jẹ́ a lọ lọ́nà tó lọ ní violent. Ká lọ in a legal way and peaceful way. Legal and peaceful way will always take time. That is nature. Yóò gbà kókò. Ọlọ́run ò kì í tètè dájọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà. Anybody tó bá fi nǹkan sọ́wọ́ Ọlọ́run ajẹ́pọ̀ ní àmójúkúrò àti àmọ́kànkúrò lórí nǹkan ni. Mo fà ọ́ lọ́lọ́run lọ́wọ́ ò ti mọ́kàn pọ̀ ń bẹ ni. Ẹni tí ó bá lè fàyàn lọ́wọ́ máa take law into his or her hand. Yóò ṣe ìdájọ́ fúnra ẹ̀, yóò ṣẹ̀san fún tọ̀hún lójú ẹsẹ̀ tàbí yóò ṣẹ̀san fún later. Now àwọn èèyàn yìí wá lọ attack military base. Wọ́n wá ṣe baba ńlá mistake láti tún rìkọ́ọ̀dù ẹ̀. Wọ́n ò ṣe mistake láti rìkọ́ọ̀dù ẹ̀, wọ́n wá ṣe baba ńlá mistake láti upload ẹ̀ fúnra wọn kí gbogbo ayé ó lè bá rí. Now ẹ jẹ́ kí n wá sọ kí n sáré kabi tí àwọn èèyàn wá ń rí àtìlé lórí. Ohun tá a wá ń gbọ́ ni pé ìjọba ti dà àwọn ọlọ́pàá síta o pé kí wọ́n máa ṣe àwọn tí wọ́n ń ṣe agitation káàkiri o. Ǹjẹ́ ẹ láǹfààní àti sọ nǹkan tí àwọn tí wọ́n ní kán máa ṣà káàkiri ṣe? Sorry, ẹ mọ̀ wò pé ṣé bọ́ ọmọ Yorùbá ló ń sọ̀rọ̀ yìí, ṣé bá agitator ló náà pè rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣé bó náà wà náà àwọn tí ń pè fún Yorùbá nation. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n kì í ṣe lọ́nà ọbẹ̀ yẹn. Dandan ni kára àwọn èèyàn kan tí yóò máa rí ewu tí ń bọ̀ tí yóò máa pariwo fáwọn téwu ń bọ̀ lólórí. Irú èèyàn bẹ́ẹ̀ là wá. Kò sẹ́ni tó máa nínú dídùn sí kán máa ṣàwọn kọ̀ọ̀kan, ṣùgbọ́n sáwọn náà kọjá yìí. Bí ó bá tí ì sáàyè fún fàyàwọ́ ìjẹ̀bi là ń jà. Wáì táwa mọ jìjẹ̀bi. Wáì náà pàápàá ẹ jẹ́ kí n sáré kábí ńbẹ̀ yẹn ibi tọ́gà sọ́jà ti sọ̀rọ̀. Now ọ̀rọ̀ yìí pọ̀ ni mi ò nílé ká tán jàre. Our ancestors did not fight all wars. Àwọn baba ńlá baba wa gbogbo ogun kọ́ náà jà, ànígé nǹkan tó lọ sójú ogun gan wọ́n kọ́kọ́ máa bí fálẹ́rì ogun tá à ń lọ ìsáà máa ṣẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Now mi ní lè sọ̀rọ̀ nípa gbogbo àwọn nǹkan tó sọ torí ọ̀rọ̀ pọ̀ díẹ̀ tèmi náà fẹ́ sọ. Ǹdẹ̀ fẹ́ nǹkan tí yóò gbà kókó yín. Bẹ́fẹ́ gbẹ̀dọ̀ kí Yorùbá o.
now ẹ gbọ́ nǹkan tí iléeṣẹ́ ológun sọ. Following attack on troops along Owode-Ilaro Road by angry mobs and the recent attack by some criminal elements on troops of 65 Battalion during a rally conducted by members of the Yoruba nation at Ojuore roundabout along Sango-Ota Idiroko Road, which led to the snatching of a rifle from a soldier. I am to convey to all officers and soldiers deployed on internal security operations to shoot to kill anyone who attempt to snatch troops' weapons while on duty. Additionally, troops must act in self-defense to protect their lives, that of colleagues, and weapons at all costs. The Nigerian Army had a duty to protect its men and their tools. You don't misbehave simply because Nigeria is a poultry of epidemic bad behavior. I wish I could tell those agitators to be wise and avoid falling into the sea of life while avoiding the rains of Nigeria. There is no life jacket for them or for anyone. Those empowered to provide safety nets are outside, busy making dirty demands for their turn to raid the market in Nigeria. It is the privileged bandit that is pampered and forgiven. The child of the indentured has no such privilege. Where are the others? Mi ò ní ká púpọ̀ ń bẹ̀ mọ̀ sọ lẹ́ẹ̀kan. Now àwọn guys yìí ń ṣe nǹkan tí wọ́n ń ṣe torí pé àwọn àgbààgbà mọ́wọ́ lẹ́rán. Wọ́n wá mọ́wọ́ lẹ́rán títí táyé àwọn ọmọ ọlọ́mọ ó fi bàjẹ́, títí táwọn ọmọ ọlọ́mọ ó fi wọná. Wọn ò dẹ̀ ní láǹfààní àti protect wọn tàbí láti provide shelter fún wọn. Now àwọn ọmọ yẹn dálẹ̀ tán ó di tiwọn. Ọmọdé gbúròó kò dẹ̀ lọ́rọ̀ àwọn sọ́jà, ó bójú ẹ̀yìn, olúwérè lè má bínú lóòjọ́. Nínú àpilẹ̀kọ tí màánù yẹn kọ, Mr. Lasisi Ọlágójú, níbẹ̀ ló ti reflect lórí ọ̀rọ̀ woman kan Mrs. Taiwo àti ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sóhun àtọkọ ẹ̀ lọ́nà Èkó síbàdàn ní bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn. Kí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí? Ó ní woman yìí àtọkọ ẹ̀ wọ́n ń bọ̀ nílẹ̀ Ìbàdàn láti Èkó, ọmọ wọn méjì ń bẹ lẹ́yìn. So bí wọ́n ṣe déédéé ń bọ̀, ó kù díẹ̀ kan wọlé Ìbàdàn, òun náà làwọn jàǹdùkú kan déédéé bọ́ sójú ọ̀nà tí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní yìnbọn. Mọ́tò mẹ́ta ló wà lójú ọ̀nà ní mọ́mẹ́ǹtì yẹn. Ìbọn tí wọ́n yìn gba ẹ̀yìn wọlé, ó bá ọmọ òun kan lọ́wọ́, ó wá lọ bá ọkọ òun lẹ́yìn, bọ́tọ́kọ ẹ̀ ò mọ̀ pé nǹkan ti bá òun. Ìmíì wá gbàgbé ilẹ̀kùn tó ń gangan jókòó sí, ṣùgbọ́n torí pé òun ọ̀fẹ̀yìntì, ìbọn yẹn ò mú òun bóun ṣe ń wòran yẹn, òun dì mọ́ dashboard, òun wo wájú. So ìbọn yẹn kọjá lẹ́yìn ẹ̀, ó tún lọ yìí ti ọkọ ẹ̀. Ìkànnà àwọn ọmọ tí ń bẹ lẹ́yìn ló wá sọ pé mọ́mì sí kí màmá òun ó wo ọwọ́ ẹ̀gbọ́n òun tí ìbọn bà kó wo ẹ̀jẹ̀. Màmá sàn sọ pé káwọn tiẹ̀ sì kú òní sìn yìí ná, kọ́kọ́ wọn má dúró káwọn máa lọ o. Later lọ́mọ yẹn wá pàkíyèsí màmá ẹ̀ pé kó wo ẹ̀yìn dádì. Ìbọn ti ba máàlù yẹn. Ìṣòro tó wà ńbẹ̀ ò ní pé bọ́n sì sọ pé jẹ́ máàlù yẹn náà mọ̀ pé nǹkan tó pọ̀ ni. Ó fẹ́ try láti máa gbìyànjú lọ. Ìyàwó náà ń sọ fọ́kọ ẹ̀ pé ẹni eégún lé kó máa rọ́jú, bó ti ń rárá ayé ní rárá ọ̀run. Tèmítí tòótọ́ ti parí lẹ́tà, máa yìí sọ fún ìyàwó ẹ̀ pé òun ò ní strength mọ́. Ìyàwó ń kí ọkọ ẹ̀ láyà pé bàbá tiẹ̀ wá dúró kìí sí láàrin wàhálà ẹ̀ gangan. So later ọkọ ẹ̀ lose control, ó ti dákẹ́, ó kú sí di steering, mọ́tò wọn wọgbó, ó tàkìtì, onítáyà àwọn mẹ́rẹ̀ẹ̀rin ó kásẹ̀ sókè. Now ohun tí Mr. Ọlágúnjú wá ń sọ lélẹ́yìí,
pé àwa tá a láwọn agitate tá a ń lọ. láti lọ mọ dáàbò bo àwọn èèyàn wa. now kí wá là ń pè ní màwúmàwú màjímàjí ọ̀rọ̀ ńlá. ìṣẹ̀lẹ̀ irú eléyìí tá à ń pilẹ̀ yìí tó ṣẹlẹ̀ láwọn orílẹ̀-èdè méjì màá reflect lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè mẹ́ta pẹ̀lú South Africa Kenya àti Tanzania nígbà yẹn tó wá di Tanzania lónìí. kí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ń bẹ̀? báwo ló ṣe ń fi ara pẹ́ agitation wa? ìyàtọ̀ wo ló wà nígbà yẹn àti sìn? máa brief ẹ̀ kéńkéńkéńkéńké kí n má fi gba time but ẹ máa pick point nínú nǹkan tí n bá sọ. n fẹ́ kí ètò yìí ó gùn rárá kì í ṣe nítorí tèmi ṣùgbọ́n torí ẹ̀yin tẹ́ fẹ́ wò ó. alẹ́ ti lé already, ilẹ̀ ti sú already, balẹ̀ bá ti lẹ́ àfọmọ ayò fáyò ni. kì í wù mí láti mọ gba táìmù yín, kì í wù mí láti mọ bọ́ọ̀nù dátà yín. ẹ fún mi ìṣẹ́jú kan péré. nílé lóko lẹ́yìn odi àjíǹde ara ó máa jẹ́, a ò ní fàìsàn ló gbà. orúkọ tèmi ni Godwem tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú. gẹ́gẹ́ bí ìṣe wa yí pé ìlera yín òun ló jẹ wá lógún, òun ló tún mú wa wá sójú ìwòran yín ní déédé àsìkò yìí. mo kí yín o, a ò ní fàìsàn ló gbà o. gbogbo ẹnikẹ́ni tó ní ìṣòro nínú eegun tàbí nínú iṣan ara wọn, wọ́n lè kàn sí iléeṣẹ́ Godwem ìyá Ìjẹ̀bú. ọ̀rọ̀ iṣan àti eegun la máa ń sọ ní gbogbo ìgbà nítorí pé ìṣòro iṣan àti eegun ó jẹ́ ìṣòro tó ṣe gbòógì tó dẹ̀ ń dà wá láàmú. àwọn ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ mú nǹkan nílẹ̀, ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun. ilé orí òkè lẹlòmíì ń gbé tẹ́lẹ̀ ó ti padà sísàlẹ̀ nítorí orúnkún ríro, ìbàdí ríro. ẹlòmíì àtẹlẹsẹ̀ la máa kán, ẹlòmíì tó bá jí láàárọ̀ àti fẹsẹ̀ lélẹ̀ á di ìṣòro, ẹlòmíì gbogbo ara títa, ẹlòmíì ẹsẹ̀ títa, ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n. gbogbo èyí tó bá lè jẹ́ jẹ́ wá rí, ó ṣeé ṣe kó jẹ́ arthritis lẹ́ní, ó ṣeé ṣe kó jẹ́ rheumatoid arthritis or osteoarthritis. èyíkéyìí tẹ́ ẹ̀ bá ní, bó sì jẹ́ gout ni, gbogbo ẹ̀ lágbára Ọlọ́run ká. ẹlòmíì arthritis tẹ̀ ọmọ ọwọ́ ló ti máa mú, tọmọ ọwọ́ ẹ̀ á máa wú tá a máa dùn. ẹlòmíì á máa sọ fún ẹ pé èjìká ló ń dùn òun, ẹlòmíì ìbàdí, ẹlòmíì orúnkún ẹ̀ á máa wú. gbogbo èyí tó bá lè jẹ́ iléeṣẹ́ Godwem ìyá Ìjẹ̀bú last bus stop yín ni lórí ọ̀rọ̀ arthritis yẹn. bákan náà ni ẹ̀yin ọkùnrin tẹ ní ìṣòro tó jẹ́ kùdìẹ̀kùdìẹ̀ tá à ń pè ní prostate enlargement, táwọn Yorùbá ń pè ní ìsétọ̀. prostate enlargement àmì méjì ló mú wa. ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá, ẹlòmíì tó bá fẹ́ tọ̀ á máa rí ìnira, ṣùgbọ́n ẹlòmíì tó bá ní ìtọ̀ púpọ̀ jù ni á máa tọ̀ léra wọn. ó lè tọ̀ lẹ́ẹ̀mẹwàá kílẹ̀ ò tó mọ́. ẹlòmíì kò tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yá ti máa jábọ́. ṣùgbọ́n kí wá ṣe prostate enlargement nìkan ló lè fà á kí wọ́n máa tọ̀ púpọ̀, torí prostate enlargement ọkùnrin nìkan ló ń ṣe. ṣùgbọ́n ìṣòro ìtọ̀ púpọ̀ ó lè ṣe obìnrin náà. obìnrin tó bá ní bladder infection àbí weakness of bladder, òun náà lè máa tọ̀ púpọ̀ jù. ẹlòmíì á ní infection tó ti pẹ́, ó lè jẹ́ kó máa tọ̀ púpọ̀ jù. ẹlòmíì ìdẹ̀rẹ̀ diabetes insipidus tó ń pè ní àtọ̀gbẹ ló fà á tó fi ń tọ̀ púpọ̀ jù. so tẹ́ bá ti ń rí irú àwọn àmì gbogbo yín náà lẹ lè kàn sí iléeṣẹ́ Godwem ìyá Ìjẹ̀bú. bákan náà ni àwọn ìṣòro tó ń affect àwọn ọkùnrin wa tí ò ní lè jẹ́ kó ṣojúṣe wọn nínú ilé, tó máa di kó máa ka newspaper lálẹ́. gbogbo àwọn ìṣòro tó lè fà bíi weak erection, premature ejaculation, jẹ̀dí ni. a ní 3-in-1 kan ní iléeṣẹ́ Godwem ìyá Ìjẹ̀bú tó jẹ́ pé ó dára fún àwọn ọkùnrin wa tó lè máa lò, tó máa tún àgọ́ ara wọn ṣe. á kọ̀rẹ́ẹ̀tì ìṣòro tẹ̀ níyẹn ni, tó yẹ pé ìṣòro yẹn á kú òǹbẹ pẹ̀lú ògo Ọlọ́run. bákan náà ni hepatitis
tó ń ṣe ooru inú ẹ̀dọ̀ a máa ń mẹ́nubà ń gbogbo gbà. Ìdí tí mo dẹ̀ fi mẹ́nubà ni pé wọ́n ti sọ pé kò gbóògùn ṣùgbọ́n Ọlọ́run ti fún wa ní ewé àtegbò tó lè bá wa bójútó hepatitis tí ń ṣe ooru inú ẹ̀dọ̀ tẹ́ ẹ̀ nìyẹn. Ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n ó lè fà á kí pains wa máa dìde nínú, ó lè lead sí liver problem tá a bá tètè bójútó. Ẹlòmíì dẹ̀rẹ̀ ó lè jẹ́ kẹ́yìn ojú ẹ̀ máa yẹ́lò, ó lè jẹ́ kíto ẹ̀ máa yẹ́lò ṣùgbọ́n ẹlòmíì ẹyin ojú ẹ̀ lè máa yẹ́lò kíto ẹ̀ máa yẹ́lò kó jẹ́ jaundice lòun ní o. Ẹlòmíì inú ẹ̀ lè máa ga kó jẹ́ enlarged liver lòun ní o. Torí ìdí èyí ó máa ń dára ká ṣe àyẹ̀wò. Ẹnikẹ́ni tó bá ti rí kùdìẹ̀kudiẹ ẹ jẹ́ kí wọ́n ṣe àyẹ̀wò kí wọ́n mọ kí ló dé, kí nìkan tó ń ṣe àwọn. Ìyẹn ló máa jẹ́ ká mọ irú ọ̀nà tá a máa gbà ràn wọ́n lọ́wọ́. Pákéjì ti wà lóríṣiríṣi fún rheumatoid arthritis, fún prostate enlargement, even fún prostate cancer. Tí wọ́n bá ní prostate cancer ó lè máa tọ̀ kíto ẹ̀ kó máa ní ẹ̀jẹ̀ nínú àbí kó máa ní ìrora. Èkéyìí tí ìbàjẹ́ Ọlọ́run Elédùmarè ti fún wa lágbára láti fi òpin sí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 08033034777 08033034777. Nọ́mbà yìí náà ni nọ́mbà WhatsApp mi. Kò sí ibi tí ẹ̀dẹ̀ wà tí oògùn wa ò ní dé. Gbogbo ẹ̀yin náà tẹ̀ tí ń gbalẹ̀ máa jẹ́rìí sí ibikíbi tẹ́ wà, bó jẹ́ US, bó jẹ́ Canada, bó jẹ́ UK, wherever you are, oògùn yìí máa dé ọ̀dọ̀ yín. Ibikíbi tẹ́ lè wà nílẹ̀ adúláwọ̀ ni, nínú Nàìjíríà bí ni, gbogbo ibikíbi tí ẹ wà, bó jẹ́ Èkó ni, Ìbàdàn ni, Abuja ni, Port Harcourt ni, wherever you are, oògùn wa máa dé ọ̀dọ̀ ẹ pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ má ṣe gbàgbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí ń ṣe 08033034777. Òun náà ni WhatsApp nọ́mbà mi, ẹ má ṣe gbàgbé. Pẹ̀lú ògo Ọlọ́run, last bus stop yín ni Godwem Ìyá Ìjẹ̀bú. Àlàáfíà lójú o. Awikonko broadcasting tutorial. We are citadel of learning. Tó bá fẹ́ kọ́ bá ṣe ń gbóhùn sáfẹ́fẹ́. Production, presentation, technical and marketing. Awikonko broadcasting tutorial. Ilé-Ifẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun ló wà o. Oh yes, you cannot afford to be a mediocre as a broadcaster. Not so good, not so bad. Pèdèpèdè gbọ́dọ̀ gbógede kó gbólóhùn kó ní àgbékalẹ̀ tó nítumọ̀ tó jẹ tí ń gbèsè láì mọ̀mú lòmú fòlòlò fọ́ọ̀mù tó bá yá. Ló fi yẹ kó o gba fọ́ọ̀mù báyìí láti kọ́ bá a ṣe ń ṣe ní Awikonko broadcasting tutorial Ilé-Ifẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun. Níbi tí wàá ti kẹ́kọ̀ọ́ gba ìmọ̀ ìjìnlẹ̀ tó kún rẹ́rẹ́. Bá a ṣe ń gbọ́rọ̀ kalẹ̀ látẹnu àwọn ọ̀jẹ̀mí pèdèpèdè lórí rédíò àti tẹlifíṣọ̀n. Adequate equipment for radio and TV programs in a permanent classroom and studio. Bá a ṣe ń ṣe dé bẹ́ẹ̀ la nílé gbígbé bọ́dìn fáwọn tó fẹ́ bẹ́ẹ̀. Bóyá kì í ṣe Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ń gbé. Kò sí ìyọnu, ìrọ̀rùn ló bá dé o. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́ máa kọ́ ẹ bá a ṣe ń lo console, technicality, productions, presentation and marketing. Tó o bá ti wá pegedé lẹ́yìn tó o bá parí, Awikonko broadcasting tutorial ló tún máa recommend yẹ fún rédíò tàbí television station tó ń fẹ́ ẹ̀bùn rẹ̀. For you to be outstanding, enroll today at Awikonko broadcasting tutorial Ilé-Ifẹ̀ Ọ̀ṣun State and become a professional in no time. Ẹ kàn sí lórí WhatsApp +234-701-428-5276 lórí email awikonko.broadcastingtutorial@gmail.com. 10,000 naira péré ni wàá fi gba fọ́ọ̀mù wọlé láàrin oṣù mẹ́ta sí mẹ́fà. Ẹ̀bùn yẹn máa hàn dé. Ìwọ náà máa di gbajúgbajà láwùjọ agbóhùnsáfẹ́fẹ́. Gbà bẹ́ẹ̀. Awikonko broadcasting tutorial. Ilé-Ifẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun ló wà o. Ọmọ Yorùbá ni mí, ilẹ̀ Yorùbá la bí mi, níwọ̀ oòrùn Nàìjíríà, mo lè fọwọ́ sọ̀yà. Tẹnitẹni èkìsà lọ́lá tán. Ìmúlòní kan bú àgbọ̀nsalẹ̀ lónìí hóhùhóhù. Ìran Yorùbá ló lédè àtàṣà tó wuyì tó jinlẹ̀ dáadáa. Èdè àtàṣà Yorùbá wa gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ kó wọmi bí. Agbẹ́dọ̀. Ìdí nìyí tá a fi ṣe àgbékalẹ̀ ètò ẹ̀kọ́ àrà ọ̀tọ̀. Yàrá ìkàwé tá a pè ní Yorùbá pọ́nbélé lórí ẹ̀rọ ayélujára. Ní pàtàkì fáwọn ọmọ Yorùbá tí ń bẹ lókè òkun. America, United Kingdom, France, Spain, Ireland, Italy, Germany, Austria, Switzerland àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ kọ́ mọ̀ yín ọwọ́ akọ́. Tó sì mọ
èdè Yorùbá sọ lẹ́nu dáadáa. sẹ́ẹ̀mọ̀ pọ́mọ tó sọ lẹ́nu lọ́fàpọ̀ òyà kọ́pẹ́rẹ́. bàbá jẹ́kẹ́dẹ́ àtàṣà Yorùbá wọlé bẹ́ẹ̀. ẹkún àyànlá gbogbo wa ni. orí Zoom ni yóò ti máa wáyé. pẹ̀lú olùkọ́ èdè Yorùbá tẹ́ ẹ ti mọ̀ bẹ́ẹ̀ ni mo wó. àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́. Àjàó Àró Awikonko asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. agbẹ́dẹ̀gbàsà níyì padà bọ̀ ọ̀ràn míyàn. pèdèpèdè apèdè má pèdè jẹ́ ọmọ elédè tó mèdè déédéé pè. àjẹdẹ ni mi ti fẹlẹ́gẹ́dẹ́ sóge. àtẹ̀dẹ àtàṣà. ọlọ́run ọba fúnra mọ́nẹ. gírámà lítírẹ́sọ̀ òǹkà òwe àkànlò èdè àlọ́ àròkò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ tètè wá forúkọ ọmọ tiyín sílẹ̀. +234 904 851 9362 +234 904 851 9362. èdè àtàṣà Yorùbá ò ní parun. Yorùbá pọ́nbélé ní kó jẹ́ ìpìlẹ̀. Sorry and thank you. Ẹ má bínú. Now, as I was saying, mo ní mo fẹ́ reflect lórí ọ̀rọ̀ ìlú mẹ́ta pápápá ni mo máa ṣe. Àkọ́kọ́ òun náà ní South Africa during their apartheid. Free Mandela, Free Mandela. Ọ̀pọ̀ orílẹ̀-èdè láfíríkà láti ràn lọ́wọ́ tá ti gbèjà wọn. Liberia pẹ̀lú Sierra Leone. Ìdààmú wa ló délẹ̀ yìí o. A ò rẹ́ni kọ́ Free Nàìjíríà. Láyé ìgbà yẹn ta lẹni tó fẹ́ kó bá wọn jùjùjù. Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́. Why tọ́básanjọ́ fẹ́ kó bá South Africa? Ọbásanjọ́ wà nínú ẹni tó gbà wọ́n níyànjú pé tá bá fẹ́ resist àwọn colonialist wa, a lè má lo banjọ, a lè lo nǹkan dúdú. Wọ́n nígbàgbọ́ nínú ogun. Àwọn tó jẹ́ ọ̀jọ̀gbọ́n ní moment yẹn náà sáré pé Ọbásanjọ́ ṣàkíyèsí má waste àwọn ẹni ẹlẹ́ni o. Do you know bó ṣe ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ orílẹ̀-èdè. Kò ń ṣe by indigenous people, kì í ṣe pẹ̀lú àwọn tán jọ jẹ́ ọmọ orílẹ̀-èdè kan náà by foreigners. Àwọn tí wọ́n colonize Africans. Now àwọn European countries òun ni wọ́n ṣe ìfẹnukò ní Berlin. Wọ́n pè é ní Berlin Treaty ní 1880 something. So nígbà yẹn ohun tí wọ́n jọ fẹnukò lé lórí okay Treaty of Berlin 1885. Ohun tí wọ́n jọ fẹnukò lé lórí ni pé káwọn pín African country mọ́ra àwọn lọ́wọ́ láti colonize wọn. Ilé ìtọ́wọ́ France bá wọn colonize wọn. Lára wọn bíi Republic of Benin, Togo, Côte d'Ivoire àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ilé ìtọ́wọ́ àwọn British bá bíi Ghana, bíi Nigeria àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ilé ìtọ́wọ́ àwọn Germany bá bíi Tanzania, Zimbabwe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n dàbí ẹni pé orílẹ̀-èdè méjì péré láfíríkà ni wọ́n láǹfààní àti colonize. Number 1 ni Ethiopia. Báwo ni Ethiopia ṣe ṣe tí wọ́n ò fi colonize wọn? Wọ́n gbìyànjú láti colonize wọn o. Italy ló dẹ̀ fẹ́ colonize wọn ṣùgbọ́n Ethiopia resist Italy. Báwo náà ṣe achieve ẹ̀? Wọn ò lè dá ṣe. Wọ́n tètè kó àwọn èèyàn wọn mọ́ra. Number 1 ẹnu kò. Ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n tètè wá ìrànlọ́wọ́ orílẹ̀-èdè France kó ràn wọ́n lọ́wọ́. Àwọn France ló ń supply wọn ní nǹkan ìjà tí wọ́n fi láǹfààní láti resist Italy nígbà yẹn tí wọ́n fi rí wọn colonize títí dòní Ethiopia. So wọ́n gbalẹ̀ àwọn South Africa. Wọ́n impose tax lé wọn lórí. Iye báyìí lẹ́ẹ̀mọ̀ san ó dẹ̀ di dandan kẹ́ ẹ san. Ó máa ń ní àkókò kan tí èèyàn lè gba ìwọ̀sí mọ́ra dà. Àwọn South Africa ò lè kóòpù mọ́. Ẹnìkan wá jáde
Professor Banji Akintoye of their time. Orúkọ rẹ̀ á máa jẹ́ Chief Bambata. Òun ló wá bẹ̀rẹ̀ sí ní kó àwọn ọmọ ogun jọ. Let me tell you one fact. Anybody tó bá kó ọmọ ogun jọ nínú orílẹ̀-èdè kan, rẹ́bù ni wọ́n ń pè wọ́n. Agitation ọ̀tọ̀, rebellion ọ̀tọ̀. Ìgbógun dìde síjọba ó yàtọ̀ sí pé à ń béèrè fún ẹ̀tọ́ ẹni. Bí béèrè fún ẹ̀tọ́ ẹni kò mú àdá dání, kò mú ìbọn dání. A lè protest peacefully láì mú igi dání, láì mú nǹkan kan lọ́wọ́. A lè gbé placard dání. A lè máa sọ̀rọ̀ lórí rédíò, sọ̀rọ̀ lórí afẹ́fẹ́, níta fẹ́ nìyí. A lè máa gbégbésẹ̀ nípa lílọ́bì rìlẹ́tì mọ́ àwọn orílẹ̀-èdè tó yẹ ká rìlẹ́tì mọ́. A lè gbé gbogbo àwọn ìgbésẹ̀ yẹn. Ṣùgbọ́n tí bá ti mú violence dání, ìkọjá àyè tí wà ń bẹ̀. And let me tell you one fact. Ẹlòmíì lè má láǹfààní láti sọ o, ẹ̀rù lè má bà wọ́n, ẹ̀rù yóò lébè mi. Advice fún Professor Banji Akintoye. Number one, mo kọ́kọ́ congratulate yín fún tàwọ́ọ̀dù tí wọ́n fún yín ní Ìbàdàn lẹ́ni, very worthy. Àti Chief Dr. Sunday Igboho. Ìmọrírì ni pé kú iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe. Ọlọ́run ní pín nípa, but let me tell you this. Ẹ má jẹ́ àfọkànsí pé ká má máa wo Kútọ́nù bí ẹni pé ìlú ọ̀run ni, tàbí bí ẹni pé whatever tá a bá ṣe àṣegbédè ni ní Kútọ́nù. Ẹ járí Kútọ́nù gẹ́gẹ́ bí just a throne stone. Wípé kò jìnnà, because ntọ́ bá mú gọ́ọ̀mẹ̀ntì lọ́rọ̀ mú yàn wá láti Kenya, how much more Kútọ́nù. Kí advice mi dálé lórí òun ni pé anybody tí ó bá ṣe jàgídíjàgan, ẹ má jẹ́ kí wọ́n involve orúkọ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho sí mọ́, kí wọ́n má dárúkọ Professor Banji Akintoye. Bí wọ́n ṣe ń dárúkọ yín tẹ́ sọ̀rọ̀ yẹn dàbí ẹni pé ẹ̀yin lẹ̀ ń ràn wọ́n ń fa wàhálà sí lọ́rùn. Bí mo ṣe máa ń kéènì tẹ́ẹ̀kì ń gbà, tẹ́ẹ̀kì ń fẹ́ gbọ́. At the end of the day, yóò wá di ọ̀ràn, yóò wá di ẹrù fẹ́yìn nìkan tí ò ní sẹ́ni tí ó bá ń gbé. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni Bambata, olóyè ní Zulu ní South Africa, ló kó àwọn ọmọ ogun jọ. Lónìí là ó wí, ntí ń gbé fùkẹ́fùkẹ́ nínú wa, lónìí là ó wí. Wọ́n bẹ̀rẹ̀ sí ní kóra wọn jọ. Àwọn èèbó ìgà wọn ò lé wọn lọ níṣẹ́. Ìyẹn jẹ́ ti pọ̀ jù, àwọn ò ní sanwó orí mọ́ ni. Wọ́n kọjú ìjà sáwọn èèbó. Wọ́n lọ àtáàkì wọn. Obìnrin kan wọ́n ná kọ́kọ́ pàǹgbà yẹn. Létà àwọn tún pẹ́ nìkan sínú mọ́tò. Bí wàhálà yẹn ṣe bẹ̀rẹ̀ nìyẹn, bó ṣe ń ṣe exactly bó ṣe ń ṣẹlẹ̀ ní East lọ́wọ́lọ́wọ́ báyìí ló ṣe ń ṣẹlẹ̀ ní táìmù yẹn. Wọ́n àtáàkì lóru, wọ́n sá lọ. Àwọn òyìnbó Britain náà ló colonize àwọn náà. Àwọn òyìnbó ti ń sá fún wọn, ṣùgbọ́n má gbàgbé pé tán bá ń sá lọ, àgbò tó fẹ̀yìn rìn ó lọ mágbára wá ni o. Wọ́n lọ reinforce wá ni, wọ́n lọ béèrè fún backup. Wọ́n mọ jà tí àwọn òyìnbó kì í dédé jà. Wọ́n á kọ́kọ́ wo orújà tí ń bẹ wájú wọn sí agbára àwọn táwọn wà ń bí ṣe ó lè ka. Bí ọba wa lè ka wọn ò mind, wọ́n á ní sùúrù. So àwọn èèyàn yìí wọ́n ti ń àtáàkì wọn káwọn òyìnbó tó lọ túnra mú wá. Nínú ìjà yẹn wọ́n pa Zulu, wọ́n pa Maji, Bambata àti 3,000 nínú àwọn ọmọ ogun ẹ̀. Àwọn tí wọ́n láwọn fẹ́ gbalẹ̀ àwọn padà, àwọn tán láwọn fẹ́ yèbọ́ lọ́wọ́ owó orí gegere tí wọ́n gbòrí àwọn lórí, wọ́n pàdánù ẹ̀mí wọn. Àkọ́kọ́ nìyẹn. Now àwọn kejì, Maji,
Maji ní ti Tanzania wàhálà yẹn ṣẹlẹ̀ in between 1905 to 1907 ọdún méjì ìjàngbọ̀n ọdún méjì wàhálà ọdún méjì ìfẹ̀míṣòfò. The same thing tí ń ṣẹlẹ̀ sí wa ló ń ṣẹlẹ̀ sáwọn Maji nígbà yẹn àwọn ará Tanzania. So Tanganyika ni wọ́n jẹ́ ńgbà yẹn. Kí ni tó ń ṣe wọ́n? Àwọn German ló colonize wọn. Àwọn German yẹn dominate wọn. Wọ́n fìyà jẹ wọ́n. Tiwa ò tí ì tó tiwọn. Àwọn mú àwọn ọba wọn ní Tanzania. Wọ́n máa bú ọba ń dì ní ìta gbangba. Wọ́n máa fún ọba wọn ní ẹgbàá ní ìta gbangba. Wọ́n nà wọ́n. Ilé ìtọ́ba ṣàgídí wọ́n pa á. Àwọn fọlá jiyọ̀. Obìnrin tó bá wù wọ́n ni wọ́n bá lò pọ̀. Wọ́n lè bá lò pọ̀ níta gbangba. Wọ́n lè pélé lórí. Wọ́n lè pélé obìnrin kan ṣoṣo lórí kí wọ́n fipá bá lò pọ̀. Lára tó ń bá àwọn ará Tanzania Tanzania yìí nínú nígbà yẹn òun ni wípé Tanganyika nínú nígbà yẹn òun ni pé wọ́n impose tax láwọn náà lórí. Owó orí di wàhálà ní Nàìjíríà náà ó di wàhálà ní South West. Ogun Àgbẹ̀kọ̀yà owó orí ló fà. So ibi tí àwọn German tí wọ́n fìyà jẹ àwọn èèyàn tó wọ́n fi wọ́n dáko nílẹ̀ wọn. Oko kí ni wọ́n fi wọ́n dá? Wọ́n fi wọ́n dáko òwú ní àṣálẹ̀. Kì í ṣe ilẹ̀ ọlọ́ràá o, kì í ṣe ilẹ̀ tí nǹkan ti lè tètè wú lásálẹ̀. So support wà fún wọn. A fẹ́ lè sọ pé àwọn rẹ́bù yẹn ńlọ́fẹ́ jẹ́ the most solid one ní gbogbo Africa because almost 20 ethnic nationalities ni wọ́n pawọ́pọ̀ ni wọ́n pàmọ̀pọ̀ ni wọ́n unite against àwọn German. Ẹ ti rírọ̀ ẹ̀rí kọjá same time tí Igbo ń agitate ní Yoruba agitate làwọn ìjọ ń agitate ní Calabar ń agitate ní South South ń agitate ní Middle Belt ń agitate. Báwo ló ṣe fẹ́ rí gọ́ọ̀mẹ̀ntì wo ló máa lè ṣẹ́gun wa? Ṣùgbọ́n ìyapa wà láàrin Yorùbá nìkan, ìyapa wà láàrin Yíbò nìkan. Gbogbo Yíbò kọ́ ló ń béèrè fún Biafra. Àwọn kan jẹ nínú òṣèlú tí ń lọ lọ́wọ́. Ẹnu òkò nílẹ̀ Yíbò, ẹnu òkò nílẹ̀ Yorùbá, kò síbi tẹ́nu kò lókè ọya ẹnu òkò. Irú ìjà bẹ́ẹ̀ máa ń ṣòro jà. Táwọn Tanzania yìí ó rọrùn fún wọn láti jà. Because wọ́n àtàkì àwọn German. Wọn ò dédé àtàkì wọn. In tó ń gbó wa láyà nísìn ló gbó àwọn náà láyà ń gbà yẹn. Majority wa bìlì pa lóògùn. Anígbàgbọ́ pa aláyẹta. Anígbàgbọ́ pa anísẹ́rin. Anígbàgbọ́ pa lóńdè. Anígbàgbọ́ pa alákàrábá. But lójúmọ́ síngọ̀nù òyìnbó kọ́ o. I am very sorry to say that. Lójú AK-47 èbó kọ́. So káwa náà ó tètè mọ̀ pé àrò àtọ̀dọ̀fin wa báyìí. Àwọn tí wọ́n nígbàgbọ́ pa wọ́n lè kọlu gbá kọlu àwo yẹn ká tètè mọ̀ pé wọ́n tá a bá nífẹ̀ẹ́ wọn. Erémọdé ni wọ́n ń ṣe o. Kọ́mẹ́dì ni wọ́n ń ṣe o. Wọ́n ti sọra wọn di Sanyẹ̀rì. The earlier the better they stop that nonsense. Now Maji kí ni jẹ́ Maji gan? Ìwọ náà lè Google ẹ̀ yóò gbé wá fún ọ. Maji ogun tó ṣẹlẹ̀, ogun abẹ́lé ni o. Ogun àwọn onílẹ̀ versus àwọn tí ń mú wọn lẹ́rú. So àwọn German wọ́n yàn wọ́n jẹ gan. Wọ́n take wọn for granted. Wọ́n fìyà jẹ wọ́n nílẹ̀ wọn. Wọ́n pọ́n wọn lójú. Wọ́n tó ń fi wọ́n dáko lásálẹ̀.
wòlíì kan wá wà ń bẹ̀ ńgbà náà ló kọ́ máa nù yí o orúkọ rẹ̀ a máa jẹ́ Kenjikitile Ngwale Kenjikitile Ngwale olówá lòun ní prọfẹ́sì omi ni wọ́n pè ní Maji ó bìlí pé òun lè ṣe spiritual water tó yẹ pé táwọn ọmọ ogun bá ti dà sára báyìí ìbọn ò ní ràn wọ́n ó gbélé o oh my god wàláì làwọn náà bá bìlí fẹ́ ní bá bẹ̀rẹ̀ sí tẹ̀lé ní bá bẹ̀rẹ̀ sí ní kó ọmọ ogun jọ lábẹ́lé wọ́n ní confidence wọ́n nígbàgbọ́ nínú omi lásán àti wòlíì wọn. So that was 1905. Wọ́n pe omi yẹn ní Maji the sacred water. Now kí n má gbà àkókò lọ púpọ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ní kọlù àwọn German. Wọ́n kọlù wọ́n, wọ́n rí wọn kọlù wọ́n ń pa wọ́n. Àwọn German ń sá. Wọ́n ń sá fún wọn láti August 1905. Wọ́n ṣẹ̀ṣẹ̀ wá bá wọn jà padà ní October 1907. No, October 21st 1905 ní àwọn German ni wọ́n tó retaliate. Ní mo fi sọ lẹ́ẹ̀kan wípé ìkọlù àwọn ológun tí wọ́n bá sá ológun ò ní ever mọ́ padà wá, wọ́n ń padà bọ̀, wọn ò kí ń gba defeat, wọ́n kọ́ wọn láti jà. Ìjàngbọ̀n tá à ń sọ yìí kí ló bí? Mo ti sọ díẹ̀ lára nǹkan tó bí, ṣùgbọ́n mo bọ́ ṣàtòpapọ̀ rẹ̀ kí n tí mò ń sọ ó lè bá yí ọ dáadáa. Ǹjẹ́ ọmọ iye ọmọ ogun Maji tó bá ṣẹlẹ̀ yẹn lọ? Because ìgbà táwọn German padà wá wọ́n pa kúkúrú wọ́n pa gígùn, wọn ò spare obìnrin, wọn ò darúgbó sí. Ẹni tí wọ́n rí ni wọ́n mú balẹ̀. More than 75,000 èèyàn ló pàdánù ẹ̀mí wọn ní 1907. Gẹ́gẹ́ mo sọ lára nǹkan tó ń jà fún ó ní pé àwọn German wọ́n ń fọ́ọ̀sì oríṣiríṣi nǹkan tí ò pé wọn lé àwọn èèyàn yìí lórí. Bẹ́ẹ̀ bá rí wọn, wọ́n so wọ́n ní séènì lọ́rùn ni o. Wọ́n fi séènì so wọ́n lọ́rùn, wọ́n máa so ilé mélé, wọ́n so ilé mélé. Lára ẹ̀ ní towó orí tí wọ́n gbòlé wọn. Lára ẹ̀ ní ti pé wọ́n lọ ń fi wọ́n dáko òwú lórí aṣálẹ̀. So now lára ẹ̀ ní tàwọn aṣíwájú wọn tó ń fìyà jẹ, lára ẹ̀ ní tàwọn obìnrin wọn tí wọ́n fipá bá lò pọ̀, bọ́n ṣe ń fipá bá àwọn obìnrin tiwa náà lò pọ̀. Lára nǹkan tó bí wàhálà pé ẹwí fàlejò kọ́ lọ ẹ̀kí sàṣàrà bàgbó tó wá padà dá wàhálà sí àwọn èèyàn yìí lọ́rùn látàrí ẹnìkan ṣoṣo, ẹni tó ní kí wọ́n ká lọ kò sí fòyà. Ẹjá lọ́jọ́ omi agbára ń bẹ ńlẹ̀, kò sí nǹkan tí ó ṣẹlẹ̀, ìbọn wọn ò lè ràn wá. So wọ́n wà inspired, ìbẹ̀rù fò lọ, wọ́n kóra wọn sójú ìjà. Lára ń tọ́fà ó ní pé àwọn German wọ́n fojú tẹ́ḿbẹ́lú ẹ̀sìn àwọn ará Tanzania. Ẹ̀sìn wo ni wọ́n ń sìn? Ẹ̀sìn ìbílẹ̀ ni. Àwọn German dẹ̀ wá pẹ̀lú Christianity.
so wọ́n rí wọn gẹ́gẹ́ bí kèfèrí wọ́n bá pa wọ́n run kò tí ì sí ń tọ́ bá dé ń bẹ̀ lẹ́yìn ẹ̀ lára ń tọ́ fàjà ni pé wọ́n ń fẹ́ òmìnira wọ́n ń ṣe kínni wọ́n ń fẹ́ òmìnira wọ́n fẹ́ kú olóko ìsìnrú. now kí wá ló dé tí màwú tí Maji fi fail ó fail nítorí àwọn ìdí bíi 4, 5 tàbí 6. mẹ́rin márùn tàbí 6 àkọ́kọ́ òun náà ni pé àwọn German wọ́n ní superior weapon àwọn Maji àwọn Tanzania àwọn ò níbọn ọ̀kọ̀ àdá ọ̀bẹ idà kùmọ̀ ní táwọn fi ń jà nìyẹn ẹni ó bá súnmọ́ lọ máa sálàdá ẹni ó bá súnmọ́ lọ ráàyè gún lọ́kọ̀ so ẹlẹ́ẹ̀kejì tí wọ́n fi fail ò ní pé omi agbára wọn fail wọn omi agbára tán gbọ́kànlé ò ṣiṣẹ́ so ó dáa láti gbójú gbára lé ọkàn àtọkànlé agbára ìbílẹ̀ bọ̀tì lóòótọ́ ni mo wí fún ọ ẹni tí ó bá láyà bàbá tó yà á kọ̀ a kì í dámọ̀ràn oró ríran agbára ìbílẹ̀ nìkan ò tó láti kojú àwọn èèyàn tí wọ́n gbógun ti wá àwa náà gbọ́dọ̀ ní níta fẹ́ fi fèsì wọn enough nílẹ̀ ká tó péjú jàyà lára tó mú wọn fail òní. so nígbà tí kìnìún yẹn fọná sójú ó ti sú àwọn èèyàn kan ẹ̀wọ̀ ẹja stop ẹ̀ irọ́ ẹja máa lọ kò sí nǹkan kan exactly bẹ́ẹ̀ ló ṣe ń ṣẹlẹ̀ tó wà glaring tí gbogbo wa mọ̀ wípé a ò rí nǹkan kan gbà lọ́dún tí ń bọ̀ tábà tanra wa lókù so ìyẹn wà lára ń tó jẹ́ kí wọ́n fail unity wọn ti wà destabilized so later àwọn èèyàn kan ti wà lóyà sí àwọn German ẹ̀ ń bá lágbára náà lọ sọ́pọ́ọ̀tì ó wà lára nǹkan tó jẹ́ pé kí Maji kó fail lára nǹkan tó jẹ́ kán fail ò ní pé kìnjìkìtìlè wòlíì tó rí físàn wòlíì olómi agbára wọn capture ẹ̀ German náà lọ padà pa o ṣùgbọ́n wọ́n kọ́kọ́ mú un gbèkùn náà bọ́wọ́ bá ti bọ́ lórí ogun ti tán ẹ rántí ogun Biafra ogun abẹ́lé 1967 sí 1970 Ojukwu kọ́kọ́ sá lọ sí Ivory Coast ìgbà tó sọ̀rẹ́ndà bó ṣe sá lọ agbára ti tán ogun ti ṣẹ́ Nàìjíríà ti ṣẹ́gun Biafra now leader wa ní Yorùbá nation olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ni kò sí nílé o orílẹ̀-èdè míì ló wà bí ìgbà téèyàn wà ní exile náà ni kò sẹ́ni tí jagun láti ilé òdì kejì nbí tá a bá ti wẹ̀ láti máa ń romira ní táwọn èèyàn kì í fẹ́ gbọ́ nìyẹn reality tẹ́ ẹ̀ kì í fẹ́ gbọ́ nìyẹn because kí ló máa gbólóyè Sunday Adéyẹmọ Ìgbòho kó ní Kútọ́nù kò tí ì mọ̀ èmi ò tí ì mọ̀ ẹ̀yin gan ò tí ì mọ̀ ìjọ tó máa kúrò ńbẹ̀ nobody knows. You don't need to say kò sí tí ọ̀sẹ̀lẹ̀ á máa gbani because ọmọ táwọn èèyàn fẹ́ sọ tàbí ò lè fèsì táwọn èèyàn fẹ́ sọ anybody tó bá ti dúró lórí kí láyé fẹ́ sọ táwọn èèyàn fẹ́ sọ ẹni yẹn máa parẹ́ o because kí láyé fẹ́ wí àìmọye èèyàn ló ti rán sọ̀rọ̀ àpàpàǹdodo
kí láyé fẹ́ sọ ọlọ́pàá MKO Abíọ́lá àìmọye ìgbà wọn ti negotiate pẹ̀lú ẹ̀ gbàgbé mandate yìí kọ́ ọmọ rìn kọ́ ọmọ yan falala ká dá o sílẹ̀ onínú kí mo fẹ́ sẹnu sọ fáwọn èèyàn tí ń bá jáde àwọn èèyàn tó ń béèrè pé kí ló ń fẹ́ sọ fún wọn tó ń bá jáde wọ́n wà láàyè nísìnyí kálukú wọn gbáyé wọn pẹ́ kan tó lọ ẹ̀yìn tó kú tán lọ̀pọ̀ nu wọn dolówó ẹ̀yìn tó kú tán lọ̀pọ̀ nu wọn rí ilé ayé tiẹ̀ náà ṣe ẹ̀yìn tó kú tán lọ̀pọ̀lọpọ̀ olówó jẹ jáde ta lọ́mọ Dangote láyé ìgbà yẹn ta ní jẹ́ Mike Adenuga ńgbà tábíọ́lá wà àmùkí ọkọ̀ síbi àtútọ́ lọ ń dá lọ́lá wọn á ní tágbà náà bá wọnú owó ẹ̀ yọ jẹ ńgbà torí ẹ̀ bá fẹ́ dàrú ni yọ jáde padà nú owó ẹ̀ olówó tí máa ń pé owó tóun ẹ̀sùn tí ń ṣẹ́ sílẹ̀ nínú dúrọ́ọ̀mù ló ń ná òun ò tí ì fọwọ́ kan tinú dúrọ́ọ̀mù gangan ikú ń pagilé ti aláwọ̀ abilintasi ẹni tó fawọ́ ẹ̀ sóńdè bí babaláwo bá ti kú ó kù tó ń tọpọ́n fá gbogbo èèyàn kọ́ ní kú sọ́run o àwọn èèyàn kan máa kú politically àwọn èèyàn kan máa kú spiritually àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. so bẹ́ẹ̀mi àkàndọ̀rọ̀ Awikonko bá wá ń sọ̀rọ̀ kan tèmi yé mi àgbẹ̀ tó ń finú oko oṣù rẹ̀ gbìn ká well màjímàjì lára ń tọ́jẹ́ kan fail ò ní pé àwọn German wọ́n rí reinforcement yàtọ̀ sí láti country wọn látọ̀dọ̀ àwọn European countries through Somalia àti Sudan from there wọ́n rí nǹkan ìjà ogun kó wọlé machine gun láyé ìgbà yẹn ni wọ́n ti ń lò ó àwọn Germany ti ní nǹkan ìjà ogun sẹ́yìn so lára tó jẹ́ kí wọ́n fẹ́ nìyẹn ọ̀nà wo wá ní Germany so àkàndá kí n tó dánu dó lórí ti màjímàjí kí n tó bọ́ sí màhómáhó mo rí pé mo brief ẹ̀ ní mi ìfagùn rárá now ọ̀nà táwọn German fi ṣẹ́gun wọn pátápátá òun ni wọ́n fi yàn sórí ilẹ̀ wọn wọn ò ta oúnjẹ fún wọn wọn ò fún wọn lóúnjẹ wọ́n tún wá ń ba èrè oko wọn jẹ́ bí wọ́n ṣe ń pa irúgbìn wọn wọ́n lè fi pakopako sí mi kò ní ṣe jẹ so with that àwọn tí yóò surrender wọ́n surrender àwọn tí wọ́n pa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so pápápá àkàndá kí n tó lọ so fáà tí mo ti dẹnu lé dandan ni kí n sáré sọ that is màhúmàhú màjímàjí lélẹ̀ ta sọ màhúmàhú ní ti Kẹ́ńyà bó ṣe ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá yìí náà ló ṣẹlẹ̀ ní Kẹ́ńyà kò sí ń tó ṣẹlẹ̀ tí ò tí ì ṣẹlẹ̀ ń bì kan rí àwọn British ni o ìfinisọfà yẹn pọ̀ jù ìfìyàjẹni yẹn pọ̀ jù lọ́dọ̀ àwọn Kẹ́ńyà báwọn náà bá a ṣe ń agitate làwọn náà ṣe ń agitate àwọn náà bẹ̀rẹ̀ sí ní kọ́ ọmọ ogun jọ wọ́n kó wọ́rí ọ̀jọ́ wọ́n pè wọ́n ní Kenya Land and Freedom Army KLFA Kenya Land Freedom Army rẹ́bù wọ́n fẹ́ rẹ́bù rú ìjọba Britain àwọn tó colonize wọn tí wọ́n rẹ́ wọn jẹ lórí ilẹ̀ wọn wọ́n gbalẹ̀ wọn wọ́n tún wá impose tax láwọn náà lórí owó orí sábà máa ń fàjà so àwọn náà wá kóra wọn jọ wọ́n pa àwọn òyìnbó rẹpẹtẹ àwọn òyìnbó yẹn náà sá lọ bí wọ́n ṣe jìjà wọn nìyẹn wọ́n máa ń retreat wọ́n lè má surrender Yorùbá nation agitation ńlárí tí wọ́n sọ pé kò sí plan B èmi ò rírú ẹ̀ rí pé kò sí retreat kò sí surrender at the end of the day n ti máa ń retreat èèyàn tí mú èèyàn surrender ntí bá ti kúkú yóò wá padà ṣẹlẹ̀ now àwọn British
wọ́n pàdé ọ̀rẹ́dà wọ́n pajúdà sí wọn later ìpajúdà wọn wá brutal gan ẹ̀mí ṣòfò tọ́pọ̀ more than 20,000 ni wọ́n pa 1,090 ni wọ́n pa by hanging wọ́n so wọ́n rọ̀ tẹ́mi fi bọ́ lẹ́nu wọn 2,633 ni wọ́n capture nínú àwọn ọmọ ogun Kenya Land and Freedom Army 2,714 ló surrender fúnra wọn. I surrender to you bàbá o I surrender to you Jésù. So ogun tí mo ra fẹnu sọ yẹn tí mo ra brief pápápá yẹn resistance àwọn Kenya against àwọn Britain ó cost Britain ní more than 55 million pounds as at then ní 1956 ó cost wọn more than 55 million pounds èló ló máa jẹ́ nísìnyí trillions of naira trillions of dollar. Now well Àkàndá nítorí inspire mi tí mo fi wá òun náà ni ọ̀rọ̀ Mr. Lasisi Ọlágúnjú tí mo come across lánàá lára àwọn ọ̀jọ̀gbọ́n tó wà ní United States of America tí wọ́n fi ọkàn bá mi lọ tí wọ́n gbọ́ ńgbà tí mo sọ̀rọ̀ yẹn ni wọ́n mọ̀ wípé àkíyèsí ńlá ni mo pa àwọn èèyàn yìí sí. Àwọn èèyàn kan sọ pé yẹ kí n bá wọn sọ̀rọ̀ lábẹ́lẹ̀ níta la fẹ́ bá sọ̀rọ̀ lábẹ́lẹ̀ nù wọn bóun náà ṣe fẹ́ gbọ́ wọn kì í gbọ́. But àwa ọkàn sọ tiwa kó lè wà on record. That is it. Ìyẹn ni ó dúró náà kí n má bàa jẹ̀kọ́ tó lè gun Àkàndá ló ti ń wọlé ọ̀jẹ̀nu mi lọ bí n bá wúlájò wọn ò ní pè ránṣẹ́ lé abọ́ mímọ̀ rẹ o abọ́ mímọ̀ rẹ o mo ti jíṣẹ́ ràn mí abọ́ mímọ̀ rẹ o mọ́ bẹ̀rù àgbà. ń lọ lónìí ń padà wá ń jọ mi lágbára Ọlọ́run wẹ́ẹ́ máa wù mí kémi náà máa wá lemọ́lemọ́ àákò ni ọwọ́ dé kọ́ lọ́wọ́ sànù wa but ó wù mí láti padà wá láìpẹ́ jọjọ. Èso níyàwó àwọn fọ́tò nìkan ni ká fààyè gbà àtẹ̀mí àtẹ̀yìn kájọ fa ìkú dẹ́gbẹ̀rẹ́ ẹ láìkì kẹ́ fọ́lù péjì mi lórí Facebook Awikonko TV Awikonko TV ẹwàdé Yorùbá TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV àtàwọn channel Àkàndá tó kù bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọ́ mi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ bí omi àfòwúrọ̀ pọn àjù àṣẹ o. ilé tí ìyá Àkàndá mò ń relé mi o ilé mọ̀ ìyá yẹrù ọkàn mo ti ń lọ dádì àmọ́ mi Alákàndá ló ń dágbére brother sister o èmi ló dọjọ́ mi rìn ilé tí ìyá Àkàndá mò ń relé mi o ilé mọ̀ ìyá yẹrù ọkàn mo ti ń lọ dádì àmọ́ mi Alákàndá ló ń dágbére brother sister o èmi ló dọjọ́ mi rìn. olówó ẹni ò bá mọ̀ pé lè yá ìwọ̀fà o àṣìwọ́ oko ríro dádì àmọ́ mi Alákàndá ló ń dágbére brother sister o ó dọ̀jìn ká tó ríra dádì àmọ́ mi Alákàndá ló ń dágbére brother sister o èmi ló dọjọ́ mi rìn o ilé tìyá Àkàndá mò ń relé mi o ilé mọ̀ ìyá yẹrù ọkàn mo ti ń lọ dádì àmọ́ mi Alákàndá ló ń dágbére.